èyí ni ìgbẹ̀yìn ayé Adegoke Adelabu títí tí olóyè Ọbáfẹ́mi Awolọwọ fi kú. Àwọn ibi mẹ́ta ló máa ń ṣòro fún un láti wọlé ìbò lásìkò yòówù tó bá ti gbé àpótí láti du ipò kan. Ìbàdàn ló ṣáájú láwọn ibi mẹ́tẹ̀ẹ̀ta yìí. Àwọn ará Ìbàdàn kì í fẹ́ dìbò f'Awolọwọ rárá ni. Ohun tó sì fà á náà kò ju àwọn ohun tó ṣẹlẹ̀ láyé Adegoke Adelabu àti lẹ́yìn tọkùnrin náà kú tán lọ. Ọ̀pọ̀ àwọn nǹkan tó padà wá kọlu Awolọwọ pàápàá nídìí òṣèlú tó fi wá sọ ọ́ dèrò ẹ̀wọ̀n. Àwọn ohun tó ṣẹlẹ̀ láyé Adelabu yìí náà ni ọ̀rọ̀ òṣèlú ló fà á o. Fún àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Adelabu, àsìkò tọkùnrin náà kú sí kò dáa fún wọn rárá ni. Ìdí ni pé ìbò ń bọ̀ lọ́nà ni wọ́n sì ti fi ìkanra ọ̀rọ̀ ikú náà fa jọ̀gọ̀dì sára wọn lọ́rùn. Ọ̀rọ̀ náà sì padà wá di àǹfààní gidi fún ìjọba Awólọ́wọ̀ àtẹgbẹ́ òṣèlú ẹ̀, ìyẹn ẹgbẹ́ ọlọ́pẹ. Yàtọ̀ sí pé àwọn ọlọ́pàá ṣa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ alákùkọ àtàwọn ọmọ ẹgbẹ́ mábọ́lájẹ́ tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Adelabu sátìmọ́lé, tí wọ́n sì lé àwọn aṣáájú ẹgbẹ́ náà kúrò láàrin ìlú pátápátá, tí wọ́n lé wọn sẹ́yìn odi. Ìjọba Awólọ́wọ̀ yìí ṣe ṣéégè fáwọn ará Ìbàdàn lápapọ̀ pàápàá. Ṣé nígbà tí ìbò ti bẹ̀rẹ̀, níwọ̀n ìgbà tí kò ti sí àwọn ẹgbẹ́ NCNC nílùú táwọn ọmọ Adelabu ti sá lọ, ẹgbẹ́ ọlọ́pàá ló bẹ̀rẹ̀ sí wọlé gbogbo ibi tí wọ́n sì ti ń dìbò. Bí èsì ìdìbò náà bá ti dé, ẹgbẹ́ Awólọ́wọ̀ ni yóò wọlé níbẹ̀ ṣáá ni. Ọ̀rọ̀ náà le débi pé nígbà tí yóò fi dọjọ́ 29 oṣù kẹrin ọdún 1958 t'Adelabu kú yìí, nínú ìbò tí wọ́n dì ní Western Region, ẹgbẹ́ àwọn Awólọ́wọ̀ mú káńsù 58, 58. Ẹgbẹ́ NCNC àti mábọ́lájẹ́ sì mú 5 péré. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà pátá ni wọ́n sì mọ ikú Adelabu lára. Nítorí bí Adelabu bá wà láyé ni àṣà ò ní wọlé gbẹ́yẹlé láéláé. Ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe é tó náà o, àwọn ará Ìbàdàn takú, wọn ò dìbò fún wọn o. Wọ́n ní bó kù ẹyọ ẹnìkan náà nínú àwọn ọmọ Adelabu làwọn yóò dìbò fún. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe. Èyí gan ló wá fa ìkanra burúkú tíjọba Awólọ́wọ̀ àtàwọn ẹgbẹ́ ẹ̀ fi kan àwọn ará Ìbàdàn nígbà náà. Ohun tí wọ́n ṣe ni pé wọ́n gbé òfin kan sílé ìgbìmọ̀ aṣòfin wọn. Ohun tófin náà sì dálé lórí ni pé níbi yòówù tí wọ́n bá ti fàjọ̀ngbọ̀n tí wọ́n sì bà nǹkan ní nǹkan jẹ́, owó ìlú, ìyẹn owó látàpò ìjọba agbègbè náà, ni wọn yóò fi sanwó àwọn ohun tó bàjẹ́. Kò sí ẹni tọ́rọ̀ yìí kò yé nínú àwọn òṣèlú ìgbà náà. Ìbàdàn ni wọ́n ti bà nǹkan jẹ́ jùlọ. Àwọn ọmọ ẹgbẹ́ Adelabu ló sì bà nǹkan àwọn ọmọ ẹ̀yìn Awólọ́wọ̀ jẹ́. Ẹgbẹ́ ọlọ́pàá kò sì wọlé níbẹ̀. NCNC ló wọlé. Ìjọba wa fẹ́ fọgbọ́n yọ owó tó bá kan àwọn ará Ìbàdàn sẹ́yìn. Wọn yóò sì fún àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá, ìyẹn àwọn aṣáájú Action Group, táwọn tí wọ́n jà ìjàgboro Adelabu bà nǹkan wọn jẹ́. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ NCNC pátá ni wọ́n lòdì sófin náà. Bẹ́ẹ̀ náà lọ̀pọ̀ àwọn ọmọ Ìbàdàn. Ṣùgbọ́n síbẹ̀ náà, àwọn aṣòfin tí wọ́n fọwọ́ sí pọ̀ ju àwọn tí wọ́n lòdì sí lọ. Ni wọ́n bá sọ àbá náà dòfin, wọ́n sì ń yọ owó àwọn ará Ìbàdàn fáwọn tí nǹkan wọn bàjẹ́ gbogbo. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò tán síbẹ̀ yẹn, kò tán síbẹ̀ nìkan. Lóòótọ́ gbogbo agbára ti wà lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀. Síbẹ̀ ìjọba takú pé ẹlẹ́ṣẹ̀ kan kò gbọdọ̀ lọ láì jìyà. Gbogbo àwọn tí wọ́n kópa nínú ìjà àgbòrò Adelabu yìí ni wọ́n gbọdọ̀ fara gbá, kí wọ́n sì jìyà tó bá tọ́ sí wọn. Ohun tó kàn ń dùn àwọn ará Ìbàdàn ni pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń kó wá sílé ẹjọ́ tí wọ́n ń jẹ́jọ́ apààyàn àtàwọn ẹ̀sùn míì lórí ọ̀rọ̀ ìjà àgbòrò yìí, ọmọlẹ́yìn Adelabu nínú ẹgbẹ́ NCNC ní gbogbo wọn. Bẹ́ẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ Action Group náà kò káwọ́ gbéra lásìkò ìjà náà. Àwọn náà ṣá àwọn èèyàn ládàá rẹ́kẹrẹ́kẹ́. Àwọn náà pààyàn. Ṣùgbọ́n kò sẹ́ni tó mú àwọn. Síbẹ̀ ìjọba kò sọ pé òun gbọ́ tàbí òun rí ẹ̀dùn ọkàn àwọn èèyàn tí wọ́n ń sọ pé ṣé wọn ò ní mú àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́pàá ni. Wọ́n ń bá ẹjọ́ wọn lọ láì fọ̀tápè ní o. Àwọn bíi 100 èèyàn ni wọ́n padà wá fẹ̀sùn ìpànìyàn kàn nínú ìjà àgbòrò yìí. Kíá ni wọ́n sì ti dájọ́ ikú fẹ́ẹ̀yàn 64 nínú wọn. Àwọn tí wọ́n rówó gba lọ́ọ̀yà nínú wọn sáré pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ilé ẹjọ́ náà sì yí ìdájọ́ àwọn 23 nínú wọn padà sẹ́wọ̀n gbére. Ọjọ́ 24 oṣù kẹrin ọdún 1959 ni wọ́n tún ẹjọ́ wọn dá. Ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn tí wọ́n tún
olùpẹ̀jọ́ yìí ni wọ́n bá ojú rere àwọn adájọ́ pàdé. Kàkà bẹ́ẹ̀ níṣe ni wọ́n fi dandan lé pé kí wọ́n lọ pa àwọn náà. Bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún 1960 ni wọ́n yẹgi fẹ́ni àkọ́kọ́ nínú àwọn tí wọ́n dájọ́ ikú fún yìí. Nígbà tó dọjọ́ kejì tí í ṣe ọjọ́ 25 wọ́n tún pa àwọn èèyàn 7. Wọ́n fún wọn lọ́rùn pa ni. Ní ọjọ́ kẹta tí í ṣe ọjọ́ 26 wọ́n tún pa àwọn 2. Bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn 4 lọ́jọ́ 27 oṣù yìí kan náà. Ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún 1960 yìí ni wọ́n sì tún pa àwọn 4 míì sí i. Lápapọ̀ èèyàn 18 làwọn tí wọ́n yẹgi fún nítorí ìjà àgbòrò Adelabu yìí. Adájọ́ ló dájọ́ ikú fún wọn. Ìbínú ọ̀rọ̀ yìí náà ló fà á tó ṣe pé ọ̀pọ̀ àwọn tí wọ́n padà wá rán Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fúnra ẹ̀ lẹ́wọ̀n nígbà ìjà òun pẹ̀lú Akíntọ́lá. Àwọn ọmọ ẹlẹ́yìn Adelabu ló pọ̀ nínú wọn. Àmọ́ báwo ni nǹkan ṣe rí lẹ́yìn ikú Adelabu fúnra ẹ̀? Ṣé ọ̀rọ̀ ilé ayé yìí nǹkan ni o? Àwọn àgbàlagbà tó máa ń sọ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ iyè kan kàtàkàtà, lọ́jọ́ tí ọ̀rẹ́ tímọ́tímọ́ bá kú iyè kan kàtàkàtà náà ni yóò sì mọ ìtumọ̀ ohun tí wọ́n ń sọ. Àti pé nǹkan ẹni ni nǹkan ẹni o. Bí wọ́n bá ń ṣòkú nínú agboolé kan, ọ̀rọ̀ náà máa ń kángun sẹ́nìkan ju ẹnìkan lọ. Lẹ́yìn tádélábù kú tí ariwo oríṣiríṣi lọ sókè tó sì lọ sílẹ̀, ọ̀rọ̀ náà kù sọ́dọ̀ àwọn ẹbí olóògbé nìkan. Kò sẹ́nìkan tí wọ́n rí mọ́. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n rán lọ sílé Adélábù lọ́sàn-án lóru ti wá ibòmíì gbà. Àwọn ọmọ ẹ̀yìn ti fọ́n ká. Ọ̀rọ̀ náà sì kù sọ́wọ́ àwọn mọ̀lẹ́bí nìkan. Bó bá ṣe nínú ẹgbẹ́ tó ń ṣèjọba ilẹ̀ Yorùbá nígbà náà ni, ìyẹn ẹgbẹ́ Action Group, ẹgbẹ́ ọlọ́pàá ní Adélábù wà. Nǹkan ìbálòrùn fún un nítorí kíá ni ìjọba yóò ti ṣètò láti tọ́jú àwọn ọmọ àtẹbí tó fi sílẹ̀ lọ, tí wọn yóò sì fi nǹkan ńlá kan sọ orúkọ ẹ̀ ní kíákíá. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olóṣèlú burú. Wọn kì í fẹ́ kí àwọn aráàlú rántí orúkọ alátakò wọn. Nídìí èyí, bó tiẹ̀ jẹ́ pé olórí ẹgbẹ́ alátakò ní Adegoke Adelabu nílé ìgbìmọ̀ asòfin Western Region, kò sẹ́ni tó rántí láti ṣe oore kan fẹ́ bí ẹ̀. Àwọn tí wọ́n yóò jù sẹ́wọ̀n àtàwọn tí wọ́n yóò pa nítorí ikú ẹ̀ ni wọ́n ń lé kiri. Nnamdi Azikiwe ni Adelabu bá ṣiṣẹ́ títí tó fi kú. Òun lolórí ẹgbẹ́ Azikiwe yìí nílẹ̀ Yorùbá. Gbogbo òkìkí Azikiwe tó sì kàn jákèjádò ilẹ̀ Yorùbá, èyí tí Adelabu ṣe níbẹ̀ ní jóun. Ṣùgbọ́n kí Adelabu tó kú, èdè àìyedè díẹ̀díẹ̀ ti ń dé sáàrin òun àti Azikiwe. Ìdí sì ni pé ọkùnrin Azikiwe náà kò faramọ́ àjọṣe tó ń lọ láàrin Adelabu àti Sàdáúnà, tó fi di pé Adelabu àti Sàdáúnà jọ ń lọ sí Mẹ́kà papọ̀. Ara Síìkì kò gbà rárá nítorí ó fura pé Adelabu lè bá Sàdáúnà lọ nígbà tí wọ́n ti jọ ń ṣe mùsùlùmí káàkiri. Nídìí èyí, Azikiwe kò débi òkú Adelabu. Kàkà bẹ́ẹ̀ ó ránṣẹ́ lọ ni. Wọ́n sì ti sìnkú tán kí Mbadiwe tó rán lọ síbẹ̀ tó wọ̀lú Ìbàdàn rárá. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ìdìbò ń bọ̀, tí Azikiwe gbọ́ pé àwọn ará Ìbàdàn kò ní dìbò fẹ́ gbé òun nítorí Adelabu, ọkùnrin náà kó agbádá kọ́rùn, ó sì lọ sílé àwọn Adelabu. Ó lọ kí àwọn mọ̀lẹ́bí ẹ̀. Ó sọ níbẹ̀ pé òun àtẹgbẹ́ òun yóò ran àwọn ọmọ olóògbé náà lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. Wọn yóò sì gbé owó ńlá kalẹ̀ láti ràn wọ́n lọ́wọ́. Ó sì fi 100 pọ́ùn sílẹ̀ gẹ́gẹ́ bí owó tòun fúnra òun fún wọn. Ó ní kí wọ́n máa retí òun ń bọ̀ láti wá ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn ọmọ Adelabu, àwọn ọmọ tó fi sílẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú lásán ni. Àlọ́ rámirámi ni fún Síìkì, nítorí bó ti lọ́rùn kò tún padà wá mọ́ tí bèlà fi fọn fèrè fún un. Ó fi àwọn ẹbí Adelabu sílẹ̀ kí wọ́n máa dáràn wàhálà wọn ni. Bẹ́ẹ̀ Adelabu kò rówó púpọ̀ fi sílẹ̀ fẹ́nikẹ́ni. Bẹ́ẹ̀ ni kò sóhun okòwò kan tọkùnrin náà fi sílẹ̀ kí ikú tó mú un lọ. Lẹ́yìn tó ti kú, ìwé sọ̀wédowó tí wọ́n fi ránṣẹ́ sí láti Barclays Bank ní 30 oṣù keje ọdún 1958 jẹ́ kó di mímọ̀ pé gbogbo owó tọkùnrin náà ní nínú àkáǹtì ẹ̀ ní báǹkì jẹ́ 1,070 pọ́ùn, 1,070 pounds. Owó náà pàápàá kì í ṣe owó ẹ̀. Ẹnìkan ló kó 2,000 pọ́ùn sí i lọ́wọ́. Òun tó sì ná owó náà kù nìyẹn. Bẹ́ẹ̀ ni Adelabu kò kọ̀wé kankan pé kí wọ́n fi pín ogún òun, bóyá nítorí kò sí nǹkan kan púpọ̀ tẹnikẹ́ni yóò pín ni. Nígbà tí Adelabu fi kú yìí, àwọn obìnrin 17 ni wọ́n sọ pé àwọn nìyàwó ẹ̀. Àwọn 9 ni wọ́n sì ti bímọ fún un.
àpapọ̀ ọmọ tí wọ́n bí jẹ́ mẹ́rìndínlógún 16. ẹnìkan sì wà nínú wọn tó jẹ́ pé nínú oyún ló wà nígbà tí ikú pa ọkọ wọn. nítorí bẹ́ẹ̀ ẹrù ńlá lọkùnrin òṣèlú náà gbé kalẹ̀, ó sì ṣòro fẹ́nikẹ́ni láti tẹ́rí sí i. ọ̀nà táwọn èèyàn náà yóò fi máa jẹun, ọ̀nà táwọn ọmọ yóò fi máa relé ìwé, ibi táwọn ìyàwó wọ̀nyí yóò ti máa rówó díẹ̀díẹ̀ gbọ́ bùkátà ara wọn gan ni ìṣòro tó wà nílẹ̀ nígbà náà. kò sí sẹ́nìkan tó jọ pé ó lè ràn wọ́n lọ́wọ́. nígbà tí wọ́n sì wo gbogbo rẹ̀ tí kò yé wọn, wọ́n yà gba ilé ẹjọ́ lọ, bẹ́ẹ̀ ni wọ́n lọ sí kóòtù. ohun táwọn fúnra wọn ń rò tẹ́lẹ̀ kí wọ́n tó lọ sí kóòtù ni pé àwọn tíjọba ń bá ṣẹjọ́ lórí ọ̀rọ̀ ìjàmbá mọ́tò tó pa Adelabu, ìjọba yóò dá wọn lẹ́bi, wọn yóò sì ní kí wọ́n sanwó ńlá fáwọn ẹbí wọn. ṣé ní gbogbo ìgbà náà àwọn dẹ́rẹ́bà méjèèjì tọ́rọ̀ kàn wà níwájú adájọ́. Albert Yonan tó wa mọ́tò tádélábù àtọkùnrin dẹ́rẹ́bà tó wa mọ́tò tó forí sọ tàwọn Adélábù yìí làwọn adájọ́ àtàwọn lọ́ọ̀yà ń bi léèrè ọ̀rọ̀ lórí bí ìjàmbá náà ṣe ṣẹlẹ̀ gan-an, tí wọ́n sì fẹ́ mọ ẹni tó wa ìwàkuwà nínú àwọn dẹ́rẹ́bà méjèèjì yìí. ẹni tó bá wa ìwàkuwà yìí ni wọn yóò fi orí ẹ̀ fọ́ àgbọn, torí gbogbo ohun tó bá wà nílẹ̀ òun ni yóò fà á. ṣùgbọ́n ní 30 oṣù karùn-ún ọdún 1958 ni ìgbìmọ̀ tó ń gbẹ́jọ́ òkú tó bá kú lọ́nà ìjàmbá ti kọ́kọ́ gbé àbọ̀ ìwádìí wọn jáde. wọ́n sì pàṣẹ pé àwọn dẹ́rẹ́bà méjèèjì ni wọ́n wa ìwàkuwà, ọ̀rọ̀ wọn sì gbọ́dọ̀ dé iwájú adájọ́ kó lè dá wọn lẹ́jọ́ tó bá tọ́ sí wọn. ṣùgbọ́n nígbà tọ́rọ̀ náà dé iwájú adájọ́ nílé ẹjọ́ májísírèètì níjẹ̀bú òde, kíá ni wọ́n dá Yomna, dẹ́rẹ́bà òyìnbó kọ̀rá tó wa mọ́tò tiẹ̀ tádélábù wà nínú ẹ̀ sílẹ̀. wọ́n ní kó máa lọ, òun ò jẹ̀bi kankan rárá. bẹ́ẹ̀ ni Albert Yomna, ẹni tó ń gbé Adelabu lọ sí Èkó nítorí awó aṣọ tó jẹ wọ́n gan-an mórí bọ́ nínú ọ̀rọ̀ náà, wọ́n lóun ò jẹ̀bi. nínú oṣù kẹsàn-án ọdún náà ni wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ dẹ́rẹ́bà kejì. dẹ́rẹ́bà kejì yìí ni dẹ́rẹ́bà iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Royal Exchange Assurance Company. mọ́tò tiẹ̀ gan ló wáá forí sọ tàwọn Adelabu. nítorí èyí kò ṣòro láti dá ọkùnrin náà lẹ́bi. àwọn adájọ́ ní gbogbo ohun tó wà nílẹ̀ yìí òun ló dá a sílẹ̀. wọ́n ní wọ́n bá dájọ́ fún un, wọ́n ní kó lọ sẹ́wọ̀n ọdún 2 tàbí kó sanwó ìtanràn 20 pọ́ùn péré. eléyìí ò tẹ́ àwọn ẹbí Adelabu lọ́rùn rárá, tàbí kí ni wọ́n fẹ́ f20 pọ́ùn ṣe nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. owó náà pàápàá kì í ṣe owó wọn, owó kóòtù ni. ohun tó mú wọn lọ sílé ẹjọ́ nìyí, tí wọ́n sì pe iléeṣẹ́ àwọn Yonan àti iléeṣẹ́ Royal Assurance lẹ́jọ́. wọ́n ní kí wọ́n san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún £100,000 fún àwọn. nínú oṣù kẹrin ọdún 1959 ládájọ́ Ọ̀nàsílẹ̀-Ìdun dájọ́ pé kí iléeṣẹ́ Yonan san ẹgbẹ̀rún 6 àti okòólénírínwó 6,420, ìyẹn owó pọ́ùn fún àwọn ẹbí Adelabu, nítorí wọ́n jẹ̀bi wọn. iléeṣẹ́ náà ló ṣokùnfà ikú bàbá wọn. àwọn Yonan kò gbà, wọ́n lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn. níbẹ̀ ni wọ́n sì ti tún dájọ́ pé àwọn Yonan kò lẹ́bi. wọn ò lè sanwó kankan fáwọn ẹbí Adelabu, pé àwọn ẹbí Adelabu gan ló gbọ́dọ̀ sanwó díẹ̀ fún wọn nítorí wọ́n dààmú wọn púpọ̀. àwọn ẹbí Adelabu bá gbé ẹjọ́ ó dìlú òyìnbó, wọ́n ní níbẹ̀ ni wọn yóò ti dáadáa fáwọn. ṣùgbọ́n nígbà tẹ́jọ́ yìí ń lọ lọ́wọ́, àwọn iléeṣẹ́ Yonan wọ́n pe àwọn lọ́ọ̀yà àti aṣáájú ẹbí Adelabu. wọ́n ní kí wọ́n yéé jẹ́ kí àwọn dààmú ara wọn, kí wọ́n jẹ́ kí àwọn parí ọ̀rọ̀ náà nílé. báyìí ni iléeṣẹ́ náà fún àwọn ẹbí Adelabu lówó bíi ẹgbẹ̀rún 3 £3,000. wọ́n ní kí wọ́n pín láàrin ara wọn. bí wọ́n ti pín owó náà tán ni kálukú fọ́nká. àwọn ẹbí gba ọ̀tọ̀, ọ̀pọ̀ ìyàwó ló sì lọ láì dágbére. bẹ́ẹ̀ ló jẹ́ pé láti bí ọdún 1960, bí èèyàn bá dé Taj Mahal, òkè olú òkun nílé Adelabu, sàárè ẹnìkan ni yóò bá níbẹ̀. a sì fi ìyàwó ẹ̀ kan ṣoṣo tó kọ̀ tí kò lọ. obìnrin náà wà níbẹ̀ títí dòní o. Osenatu, ìyàwó ọlọ́pẹ tí Adelabu gbà, ó ń bẹ̀ bí ẹni akànlére. bẹ́ẹ̀ l'Adelabu wáyé yìí tó sì lọ. Àjàlá Àjí Adegoke ọmọ Sànúsí, Àkàndé ọmọ òkè olú òkun, eegun ṣoṣo ti parí ike, ó ní ṣòkòtò péńpé tí í ṣe ẹlẹ́wù ẹ̀tù ríẹríẹ. ọkùnrin wọn ján, àfúyẹ́ gẹ́gẹ́ má ṣe é gbé. èèyàn tó sọ pé òwú òtẹ́rù ni o, ìwọ̀nba tí yóò fi tọ̀nà nìkan ló mú ni. ìgbà láṣọ, ìgbà lẹ̀wù,
ìgbà kan lòdì rere kókò nílé Ìlọrin, ìgbà kan láyé pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì nílé Ìbàdàn. Àkàndé ọmọ Sànúsì Àṣeyọbí lọ nílẹ̀ yìí, Adégòkè Adelabu lọ, àmọ́ Ọlọ́run ò lọ. Yẹmí Ògúnjọbí ló tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn Adégòkè Adelabu pẹ̀ǹkẹ̀lẹ̀mẹ́sì. Ọláyíwọlá Alága ló bá a kà á fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ tún máa retí ìtàn ńlá míì láìpẹ́ jọjọ. Ẹ kú dédé àkókò yìí o.